Christmas tún máa lè jù ẹ́ kọ́rẹ́ǹsì ní akọ̀dé débísí gbogbo gba alábàákà yàrá bí ó ni mo máa ń ṣàdúrà pé bí àwọn fans máa di ìjíwẹ́ kó má ṣe ilẹ̀ bàṣọ peter labi fans máa yóò bá ti wálẹ̀ pé kí tèjú ẹ̀kọ́ rẹ̀ sí pé kó máa ṣe wálẹ̀ alábí kúnlẹ̀kúnlẹ̀. Ta ló wá sọ pé ṣé mi nìkan ni o. Èmi nìkan ni mí sì ṣàtàn sọ. Ta ló sọ pé ṣé mi nìkan ni. Ṣèmi nìkan ni mí sì ṣàtàn sọ. Kọ́rẹ́sì ló sọ pé ṣé mi nìkan ni. Ṣèmi nìkan ni mí sì ṣàtàn pariwo. Àwọn òṣè bá bínú bábo ní ètò fún ojú rẹ ọkọ lọmọ nìbàdàn o ọjọ́ báyìí kọrin sí ìwà ṣoríro èyí tó ti ṣe òní bàjẹ́ lágbára lọ. ọ̀gá mi ọ̀ya jọmọ ọ̀ya ìgbà ọdún kan olórí ẹbí má jẹ́ kó sọ fún ẹ oyin mọ́mọ́ ayò ọ̀gá wa olórí ẹbí nìkan wàásù jẹ́ nínú ẹ̀mí ọ̀gá ńlá èmi lè yan Paso tí mo tún mọ ìwà Paso ọ̀gá yẹn lé nínú ẹ̀mí ọ̀gá ńlá ẹ jẹ́ mo dúpẹ́ tẹ́ wá sínú fámìlì mi àpèsè ló kì í yan àwọn ọ̀gá ńlá ìwádà Pasuma ó ti pẹ́ gan ọ̀gá wa ni ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi confam ní apá àti wèrè ọ̀gá wa tó bá lọ tó bá bọ̀ ọ̀gá wa ò ní kó lọ sí lọ́nà ìbáàsì ò ní kó lọ fò lọ́nà àmì. ẹ̀gbọ́n rẹ̀ ìtòlúyọ̀ lè ṣe wọ́n máa ń gàwú ní irọ́ tí bá kọ́ ti bẹ̀rẹ̀ tí mo máa ń kó tó. kò jọ irọ́ kí wá ló bá sára mi ẹ̀yin jọmọ mi o gbogbo láti mo ní ṣe bẹ́ẹ̀ yín lẹ̀ ń fún mi tí bá lọ fọ́ǹbù báwo ṣe máa gbà mí o ẹ dákun ẹ dábọ̀ ẹ má fẹnu pásítà mi o. tí bó ṣe ń lọ mo ti endorse ẹ lẹ́ẹ̀kan one more time still remaining to endorse it lónìí ó di February ká tó ṣe tán February lábàá tó ṣe tán bóyá máa jẹ́ ènìyàn kò ní bàjẹ́ Oyin Momo keep watching Oyin Momo ẹ má gbé kóòbẹ̀ òun ní kẹ́ máa wò love you all. ọ̀ ń gbádùn wá bí o bàbá ìsì ẹ̀ báwa sí 50 ó ṣáàrì èrè ní bàbá pé 50 ó ṣáàrì Paso àtò àṣù 50 like 30 kìlómítà bàbá wà mẹ́rin big boss ó mọ̀ ní ìtàlájì tí ní lẹ́dà yẹ kó bá máa. ó dà Paso wá so Mr Lecturer wa song bẹ́ẹ̀ ni. ó yá gbéra ọmọ pẹ́ gbéra ẹ̀yin tèmi ẹ má lọ gọra má mú kò dín o jẹ́ máa gbára ọmọ ìyá mi ní sámi wáyà ó yá wọ́n ní kó gbéra kúrò ń bẹ̀ oṣù dúró ń bẹ̀ má lọ gọra ẹ̀ sáwọn tó ní gbẹ́ bẹ̀ tó bá bẹ́ wá àwa ló máa bá ń bẹ̀ ẹbí sójà àwa lá nílẹ̀ ọmọ ìyá mi ẹja sáré ọjọ́ ń bọ̀ ẹ̀jẹ̀ mèrè ẹ má jọ́rọ̀ ẹ̀yìn ànípẹ́ délé tàbá dé fẹ́ lákàlọ̀ ṣàyè wọ́n ní kó gbéra olóńgbéra ìwọ tó fáyìn tó tún wá ń gara wọ́n ní kó dáàbù ó ń da màálù ẹ wò ó wò bí bàbá máa mú yẹlẹ lọ sí nísìnyí ìwọ mùmù ta ló mẹ́gun ẹ wá parọ́ máa ń ṣalé wa bẹ́ẹ̀ sọ́ta ló mọ̀ kí mọ́tò àtàlò tẹ̀lé wa mo ti dé báyìí níbo lẹ́ máa gbà báyìí ọ̀nba league enemies pa ò báyìí báyìí o lè dé church kó máa kígbe láìláì àká ìwà ó ti yẹ happy birthday to our boy my daddy yo Wasiu Alabi Pasuma Gazu Zamani ìjọba Fuji god of Fuji bàbá ayáyàn ọ̀gá fẹ́ anybody daddy bàbá àbà ó ti yẹ ọ̀gá kan mọ̀ṣẹ́ púpọ̀ happy birthday to you keep watching ó ti yẹ Oyin Momo TV subscribe Oyin Momo TV owó pọ̀ létí gan ó ti yẹ àwọn ọ̀gá kan wà ń bí ó ti yẹ ìjọba virgin gbòs. gáàsù fújì kò pẹ́ fún wa bàbá ọba. èmi ẹ̀yin láyò.